بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. òní jẹ́ ìjọ́ kẹta nínú oṣù kẹta tí ń ṣe Jumada and Rabiul Awwal ọdún 1440 àti méjìdínlógójì lẹ́yìn tó ṣe déédéé síjọ́ kẹta nínú oṣù kejìlá ọdún 2016. à ń tẹ̀síwájú ní tírà ahkamul janaiz wa bid'uha ti Sheikh Nasiruddin al-Albani rahimahullahu ta'ala. nínú ẹ̀kọ́ tí a kọ́ sẹ́yìn a sàlẹ̀ nípa talqinul muhtadar, pípe gbólóhùn la ilaha illallah sí ẹni tí ó fẹ́ kú tásìkò tó tí ó fayé lẹ̀, ká máa wí gbólóhùn la ilaha illallah, ká máa wí fún un, ká pa láṣẹ pé kó wí gbólóhùn la ilaha illallah. mo rò pé n tó rọ̀ mọ́ tẹ̀líkìnì àti parí àlàyé rẹ̀ ní inú dìrásátì wa ta ṣiṣẹ́ yìí, ṣùgbọ́n àwọn àlékún àlàyé kan tí a ní a máa mú jáde òun náà ní pé Sheikh Uthaymin rahimahullahu ta'ala nínú ahkamul janaiz ti bàbá mú àlàyé wá nípa tẹ̀líkìnì ni pé ṣé a máa pa ẹni tí àsìkò tó tí ó fà ilẹ̀ sá máa pa láṣẹ pé kó wí ni, àbí kákan máa wí létí rẹ̀, kákan máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ la ilaha illallah la ilaha illallah ṣe ńlá mọ̀ ṣe ni, àbí á pa láṣẹ pé kúl la ilaha illallah kúl la ilaha ìwúlá sí bẹ́ẹ̀. afáàsá mú tafsilu àwọn afáàṣe tafsil ẹ̀mọ́ Uthaymin yóò ṣe tafsil ni. àfáàní àkọ́kọ́ á wọ aláàrẹ̀ ni tó bá jẹ́ pé in tó ṣe aláàrẹ̀ ni àsìkò tó wà ní àsìkò tí ó jásí pé bóyá ó lè sọ̀rọ̀, okun ara sì tó ra dán wà fún díẹ̀ tí ò ní nílà á paláṣẹ. àmọ́ tó bá jẹ́ pé àsìkò tó wà ahọ́ngùn ṣeéṣe kí ni kò lè yí kò lè ṣe taharuk, kò lè move, kò lè sún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìnira yẹn ti pọ̀ débi pé kò tiẹ̀ lè ṣe nǹkan kan mọ́. kí lámọ̀ sí láàrin a máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, a kàn máa wí lẹ́gbẹ̀ẹ́ kí ẹ sì pa láṣẹ rẹ̀. ẹgẹ́ ti bàbí wọ́n ní a wo ìṣesítà láàrẹ̀ wà ní ilé ní tafsir tí Sheikh Uthaymin sí gbọ́dọ̀ tí bàbí bẹ́ẹ̀ Sheikh Bin Baz àfáàná mu wá ní mu pé a pa láṣẹ ni, Sheikh Nasiruddin Albani òun náà mu wá ní mu àwọn pé kíni a pa láṣẹ ni, bẹ́ẹ̀ Sheikh Uthaymin mu wá pé ẹ jẹ́ ká wo institution tí òkú wà tí ẹni tí ó sáré yẹn wà sí àsìkò tó wà yẹn sí ìgbà mímọ́ ẹ pé tó bá rẹ̀ yẹn gan kì í fẹ́ gbọ́n kankan létí, kì í fẹ́ gbọ́n kankan. ìgbà mímọ́ sì mẹ́tọ́ pé dárí dédé àkókò tó wà yẹn tó bá gbọ́ àti sọ gan ó nílà kò ní lè sọ bẹ́ẹ̀ kí ni ẹ̀ ti dé ògóńgó ó ti bọ̀ áyà àwò hálù tí aláàrẹ̀ wà ní láfi mọ̀ tá a bá fi tó wá pé hálù tó wà alhamdulillah ó rọrùn fún láti kíni yóò lè pè tá a wò pé àsìkò tó wà yìí yóò lè pè yẹ kó lè pè àmọ́ pálásẹ̀ ni ẹgẹ́ dìbò tó bá jẹ́ pé hálù tá a rí pé ìṣesí tó wà yìí ìṣesí kan ṣe pé ó nira àti gbé ahọ́n gan kò sí gbé mọ́ bó ló ti fẹ́ rí wí ahọ́n gan ò lè kó ẹnu gan ò sí yàmọ̀ tó láàrin kákàmọ́ ti kíni kákàmọ́ wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀
la ilaha illallah la ilaha illallah la ilaha illallah akama wile gbere ni mo rò pé tafsir tí Sheikh Uthaymeen ṣe yìí wallahu alam maqbulun insha Allah ó ti yé wallahu alam lẹ́yìn náà kuma a ní a máa mú àlàyé kan bíi mélòó kan jáde àwọn àdìsí ta ké sẹ́yìn ànábì ní gbogbo ẹni tí gbólóhùn tó bá pẹ̀ kún ìsẹ̀mí rẹ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah ó ṣe kíni ó ti wà ní janna àwa ní Fir'auna ó wí gbólóhùn la ilaha illallah nígbà tí ó fẹ́ sàláìsì nígbà tó rí i pé ikú rè ikú ní báyìí kò dẹ̀ sí option mi kankan fún un mọ́ ikú ni ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ kíni ó ṣe gbólóhùn la ilaha illallah ó ní mo nígbàgbọ́ sí tí àwọn bá ní Israel nígbàgbọ́ sí wa ana minal muslimin ìgbà ló ṣe gba Islam ọlọ́run wa sọ fún pé àlàáná ṣé ní ìsìn ló ṣe sọ pé o fẹ́ gba Islam nígbà tó ti di pé ikú ni nísìn àdébì ni mọ́níkà náà áṣírí kàlámì láyà lá dákàrà jánà fìrà náà gbọ́dọ̀ láyà lá àmọ́ kò sí kíni láyà lá kò sí kíni kò wúlò kò sẹ́lá àǹfààní torí pé àsìkò tó ṣe kìí sásìkò tí wọ́n máa ń gba tútú bá ní ó ti dé ògóngó ikú ti dé gàrgàrà lànàbí mi sọ pé inna Allaha la yakbalu tawbata al-abd ma lam yugargir inna Allaha tẹ́bẹ̀ ni la yakbalu tawbata al-abdi ṣe láàbù ní báyìí inna Allaha yakbalu tawbata al-abdi ma lam yugargir kò sí láàyè ń bẹ ọlọ́ọ̀bá máa ń gba tútú bá ẹrú ọlọ́ọ̀bá máa ń gba tútú bá rẹ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú tí èbá tì mọ pòkà kú Fìràwọ́nà tí ń pòkà kú lọ́wọ́ ó yẹ kí pé ikú rè kò sọ̀rọ̀ fóun ó gbóná láìla tó kò wúlò fún àdìsẹ́ iṣẹ́ lórí ẹ̀ gbọ́dọ̀ ti yé nọ́ọ̀sì Kùránì tó ní ọlọ́ọ̀ ní walaysati at-tawba lilladhina ya'maluna as-su' hatta idha hadara ahadahumul mawt qala inni tubtu al-an walladhina yamutuna wa hum kuffar ọlọ́ni kìí ṣe tútúbá kìí ṣe ìrònúpìwàdà ó ní ẹni tí ń hùwà bàjẹ́ tí ń hùwà rẹ́gbẹ̀ tí ń ṣe shirk wa ma ila dhalik bídà kúfùrù tí ń ṣe àwọn iṣẹ́ ó ń bẹnu pé ń ṣe iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni kú yọ sí ó sì wá ń sọ pé èmi túbá ní ìsìn ọlọ́ni kìí ṣe tútúbá nù walladhina yamutuna wa hum kuffar bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n kú ní kèfèrí wọ́n ti ọ̀rẹ́dì kú sí kèfèrí ọlọ́run kò sí tútúbá fún wọn ọlọ́run kò sànù ẹgẹ́ ti bábí kò sí tútúbá fún wọn tó tẹ́ ẹ̀ bá kú sórí kúfùr kò sí tútúbá fún wọn so ẹni tó bá gbóná láyàlá nígbà tó dájú pé kó kà kú lọ́wọ́ sọlọ́run gba tútúbá rẹ̀ ọlọ́bù gbà tó rúpa nàbẹ́ ní kíni ọlọ́ọ̀bẹ gba tútú bẹ́ẹ̀rù ọlọ́ọ̀bá máa ń gba tútú bẹ́ẹ̀rù tí ìbá tì máa ti kíni tí ìbá tì máa pò ká kú so bẹ́ẹ̀ ẹni tó gbọ́dọ̀ la ilaha illallah tó wájá sí pé bóyá kò tí ì dépò gàrgàrà kò tí ì dépò gàrgàrà sẹ́yìn gbọ́ tó fi gbọ́dọ̀ yẹ wí bẹt o náà ní gbóná tó wí kàn bẹt kí wá sí dípò gàrgàrà tó fi wí ó dẹ̀ wí pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀mí òdodo kì í ṣe pé bẹ́ẹ̀ ó wí ní ìwí pé tó kò sí option fóun mọ́ ẹgẹ́ ti wá eré ní kíni àwọn àdéhùn ìṣẹ́ lórí ẹ̀ àwọn àdéhùn ìṣàkínú àkàbọ̀lì jánásì ní ìṣẹ́ lórí ẹ̀ eléyìí wà lè jẹ́ náà inṣàlá láìla máa ṣe kíni ó máa ṣàǹfààní fún un gbogbo ẹgẹ́ ti bá bi ó lè kú ọ̀sẹ̀ kan tẹ́yìn ó ṣaláìsí kèfèrí ni láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó kọ́ ọ̀sẹ̀ tí ó ṣaláìsí ó gbóná láyẹ̀lá wà àlìjẹ́nà bí wà àlìjẹ́nà yíwà àlìjẹ́nà ó kù ìjọ kan tí ó ṣaláìsí ìjọ kan ló kù tí ó ṣaláìsí bóyá alẹ́ ní ó ṣaláìsí ó wẹ́ gbóná láyẹ̀lá láàárọ̀ gbàtó dọ̀wọ́ rẹ̀ lẹ́wọ̀n ó kà ṣaláìsí ni wà àlìjẹ́nà bí wà àlìjẹ́nà ó kù
awa kan ló kù tí ó fi ṣaláìsí ó wá gbólóhùn la ilaha yẹn awa kan ló kù tí ó fi ṣaláìsí ó wá gbólóhùn la ilaha kó tó kárò yẹn kó tó pé ó wá gbólóhùn la ilaha yóò sábà náà níbi sàn wọ́n kò tí ì dé gàràgàrà òun gan lè mọ̀ pé àsìkò tó olùgbọ́n lè mọ̀ pé tọ́ ikú ti dé mo bẹ́ẹ̀ gẹ́tì rẹ̀ ó wá gbólóhùn la ilaha inshallah eléyìí yóò wúlò fún inshallah naam. ṣé a sọ pé àwọn òbí yẹn gẹ́gẹ́ torí àwọn òbí yẹn ló ti sọ ni àbí ó sọ. ó sọ nítorí tọ́ náà bá ní ẹ̀mí rẹ̀ ti gba Islam ẹ̀mí rẹ̀ ti gba fún Islam rẹ̀ ń wà òbí rẹ̀ ìwọ̀n òbí rẹ̀ gbàtàwọn òbí wa sọ pé kó gbà tẹ́lẹ̀ mo ti wà lẹ́mìí rẹ̀ láti kíni ó dẹ́ gbà náà kò pọ̀ rẹ̀ báyìí ló kú ló sọ láìsí mo rò pé tí wà bí wàláhu alam so ṣé o gbẹni tó bá gbóná lára máa wúlò fún rárá o kí ẹsùn gbẹni tó bá gbóná lára òní láìláìlá máa ṣe kíni máa wúlò fún ẹ lè mọ̀ ń wí àmọ́ kò lè ṣàǹfààní fún torí pé kíni kò ṣe tẹkfíìrù ní tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ̀ ọba kò jìnnà sí kò sa ìgbàgbọ́ sí àníbi ni máa ń kọ́ la ilaha illallah wa kafara bima yubadu min dunillah haruma maluhu wa damuhu wa hisabu ala Allah azza wa jalla mo rò pé sí bábí eléyìí ni àlékún àlàyé tí mo ní inshallah àrọ̀rà tó ń fi kún lónìí dárúsù kẹta inshallah nínú tíráì ma ala al-hadirina ba'da mawtihi ìyẹn sáré ó ṣaláìsí in ti ń bẹ lórí àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ al-hadirin àwọn tí wọ́n present yẹ wà tí wọ́n hadir tí wọ́n present ba'da mawtihi lẹ́yìn ìgbà tó ṣaláìsí ó ṣaláìsí báyìí àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ in ti ń bẹ lọ́rùn wọn máa àlá in ti ń bẹ lórí wọn tán láti mójútó ẹni ń gbọ́ tó jọ̀rọ̀ yẹn fáwọn tí wọ́n bẹ́ẹ̀ ńgbà tí ó ṣaláìsí yẹn in ti ń jọ̀rọ̀ yẹn fún múrí gbogbo àti bọ́ yí bá aláàkọ́ fa idha qada wa aslama ruh fa alayhim iddatu ashiya tọ́mà ti gé ìdájọ́ lórí ẹ̀ yẹn ni pé tí òfin ọlọ́ọ̀bá bá ti tí ìdájọ́ ọlọ́ọ̀bá bá ti ṣiṣẹ́ lórí ẹ̀ yẹn ni pé tó kú nìyẹn tẹ́mi ti yọ aslamaro tẹ́mi ti jáde tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ fa alayhim iddatu ashiya ń bẹ lọ́rùn wọn ń bẹ lọ́rùn àwọn ta ni àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ó di ọ̀ràn yẹn fún wọn kí ni iddatu ashiya àwọn nǹkan tó pọ̀ gan àwọn òǹkà tó pọ̀ ó di ọ̀ràn yẹn fún wọn. olùpẹ̀jẹ́ ti wá yìí alákọ̀ọ́kọ́ rẹ̀ kò ní alif yẹn àti bá anyugmidu àìnẹ́yì kí wọ́n pa ojú rẹ̀ dé ẹgẹ́tì kí wọ́n ṣe kí ni kí wọ́n pa ojú òkú yẹn kí wọ́n padé kí wọ́n bò lójú yẹn pé kí wọ́n close ojú rẹ̀ ní kéde pé kí wọ́n faṣọ bò lójú ẹyin jú gẹ́gẹ́ ẹyin jú kí wọ́n bò wa yad'u lahu aidan kí ẹni tó àwọn tó wà bẹ̀ kún ṣàdúà fún lè hadith Salama ẹ wo gbogbo ọ̀rọ̀ kan hadith ìdí tá fi kọ́ ní ahlul hadith nìyẹn náà ìdí tá fi jẹ́ ahlul hadith nìyẹn tábà masala bá mu hadith ní ti sọ̀rọ̀ parí kìlẹ̀ sí hadith da'if àbí hadith mawdu àbí hadith munqati àbí hadith mursal àbí hadith mọ́dọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hadith sahihu ó kéré jù hasan li ghairi ó kéré jù nìyẹn amu hadith wà fún gbogbo masala kẹ masala yìí o hadith ti sọ̀rọ̀ parí ni fíkì táwọn afáàmù jáde nínú hadith yẹn ni ìdí fíkì wà ní kínú alul hadith nìyẹn
kí wọ́n lè fi ti bẹ nínú kama gbọ́ ní ahlul hadith kí lè fi ti bẹ kama gbọ́ ní ahlus sunnah ṣé lè fi ti bẹ kama gbọ́ ní ahlul athar bal ahlul ittiba tó bá mọ̀ kí ṣe ahlul hadith ní kàrà ń jẹ́ alukó tó pọ̀ gan wọ́n gbọ́ ní ahlus sunnah wal jama'a at-ta'ifatu mansura ahlul hadith ahlul athar ahlul ittiba ẹgẹ́ ìdìbò àbí ọkọ̀ tó pọ̀ ni gbogbo àwọn ọkọ̀ yẹn sì tẹ́ bá wò ẹ́ rí i pé nínú àwọn ahadith láti ń jí ọkọ̀ yẹn ìmí àlebi gẹ́lú kẹrẹ̀ sọ ìmí àmúnú hadith ni bí ta'ifatu mansura ni sikila níbi la tazalu ta'ifatu min ummati ala al-haqqi mansura wọ́n yọ ta'ifatu mansura lára hadith rẹ̀ ti yọ. iná ni rọ́dù gidi gan rùdúdù gan. tó fọ́rọ̀pọ̀ tí bá bí ìfẹ́nú ni lásán ẹni tí ń sọ pé mùsùlùmí ni wá Tìjàníyà ni o ẹni tó kẹ́ láàánú mùsùlùmí Tìjàníyà ni ìmí inú wọn Kàdìríyà ìmí inú wọn Ṣàdìlíyà ẹgẹ́ ìdíbà bí gbogbo ẹni tó ní ká tẹ́ntẹ́lẹ̀ àwọn ni mùsùlùmí ni wá àwọn ní mùsùlùmí ni wá ọlọ́run kó ṣàánú wa sórí tí a fi jẹ́ ahlul hadith ni wọ́n ní lè hadithi Ummu Salama torí hadithi Ummu Salama qalat tó ní dakhala rasulullah sallam ala abi Salma anabi sallam ó wọ ọ̀dọ̀ abi Salma wa qad shaqqa basaruhu tó yẹ pé ojú rẹ̀ ti yàálẹ̀ ìyẹn ni pé bẹ́ẹ̀ mi ṣe kú lọ ní ara rẹ̀ báyìí ẹ̀mí ẹ̀ ó jáde báyìí ó wá ara yajúlẹ̀ tẹ̀lé ẹ̀mí ẹ̀ tàbí tí wọ́n bá ti yú ẹ̀mí lára tẹ̀bí ọ̀gùnmọ́dá albasar ojúmọ́ ń tẹ̀lé ni yóò yajúlẹ̀ báyìí mo rò bó ti bá bi fa agmiduhu ẹgẹ́ dùn àlebi wa ó wá fọwọ́ bò ó fọwọ́ padì sọmọkọ́lá lẹ́yìn àlebi wa sọ pé inna ruha onani pé ẹ̀mí ìdá kóbìdọ̀ tọ́ba ti yú ẹ̀mí la tẹ̀bí àhùbádá albasar ojúmọ́ ń tẹ̀lé ni ojú tẹ̀lé yóò máa wò lọ báyìí. eléyìí bẹ́ẹ̀ náà akida ahli sunna because umurul ghaibi lélẹ̀ ẹ̀ ń gbọ́ ara akida ahli sunna gbàtà níbi sọ̀rọ̀ yìí fún wa ṣé èèyàn rí ẹ̀mí bó ṣe rí ṣé a rí pé ẹ̀mí ó jáde àwa rí bí ojú ṣe ń tẹ̀lé ẹ̀mí a rí ẹ̀mí ẹ̀gẹ́ ojú ṣe ń tẹ̀lé lọ sáà rí kò sẹ́ni tó rí rí tó al-amr ghaibi lélẹ̀ aláti ní ìmánì sí ara akida ahli sunna lélẹ̀ eléyìí kìí ṣe téèyàn ṣe nǹkan rí rẹ̀ ni mo rò pé ó ti bá bi. fadọ́jà náásù min ahlihi ó ti yé àwọn ènìyàn inú àwọn ará ilé rẹ̀ bọ́n ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn ariwo ẹkún ní dọ́jà náásù láàrin àníbíyà ni la tada'u ala anfusikum illa bi khair ẹ má pè nǹkan kan lórí ara yín fa àfi orí o dáadáa ni kẹ́ máa sọ o torí pé kí ni fa innal malaika torí pé àwọn màláíkà yu'minuna ala ma taqulun a máa ń ṣe àmì sí tẹ́ ẹ bá ń sọ dáadáa nípa ẹni tó lọ yìí àmì wọn mọ̀ sí o tẹ́ bá dẹ̀ ń sọ aburú àmì náà ni o àmì àwọn màláíkà sì ni ọtọmátìkì ni o so gbogbo tẹ́ bá sọ ẹ máa sọ dáadáa ẹ má wíwì kúwì ẹ má sọ̀sọ̀kúsọ ẹ má pariwo ẹ má jaramọ́lẹ̀ ẹ má sọkún ẹkún tẹ́ máa wíwì kúwì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹkún tẹ́ máa pariwo tẹ́mọ̀ gbóò sókè ẹ má sì gbélé látọ̀dọ̀ wà lá anfusikum ẹ má kígbe oró fẹ́mi ara yín ẹ má sọ tó dáa ni o torí pé àwọn màláíkà máa ṣe àmì sí nǹkan tí ẹ bá ń sọ summa qala lẹ́yìn náà níbi àṣọ pé Allahumma ìrọ̀lúwa mi igfir li Abi Salma báwa foríjì Abi Salma warfa darajatahu
gbé ipò rẹ̀ ga fil mahdiyin láàrin àwọn olùmọ̀nà al-mahdiyin àwọn tọ́lọ̀ ń fi mọ̀nà gbé ipò rẹ̀ ga láàrin wọn irúpò tó máa ń gbé fún àwọn olùmọ̀nà yẹn bá wa gbé fún Abu Salima náà wa akhlifu fi aqibihi wá jẹ́ khalifa fún fi aqibihi lẹ́yìn lílọ rẹ̀ gẹ́gẹ́ bí fil gabirin inú àwọn tí ó fi sílẹ̀ yẹn ni pé àwọn tó fi ilẹ̀ bá wa mójútó wọn bá wa jẹ́ khalifa fún ní ọ̀bẹ ẹ̀gẹ́tì ọ̀rọ̀ yẹn pé lágbájá ti lọ ẹnìkan ó mọ orílẹ̀-èdè àbí tó bá wa jẹ́ orílẹ̀-èdè àwọn ará ilé rẹ̀ má dá wọn dá bùkátà àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ pé yé bàbí waghfir lana wá foríjì àwa náà ìrẹ́lúwa wa waghfir lana walahu ṣàforíjì fáwa náà àtòwú náà foríjì wa àtòwú náà ya rabbal alamin ìrẹ́lúwa gbogbo àgbáńlá ayé wafsah lahu fi qabrihi fẹ́ sàárì rẹ̀ fún sẹ́ríbà fẹ́ sàárì rẹ̀ fẹ́lẹ́ ìbẹ̀nu àkídà ahli sunnah ìbẹ̀nu àkídà ahli sunnah pé ọmọ fẹ́ sàárì ta ni mùmínì ẹni tó bá lè ṣe ìkárì ilé tó ó ṣe ìkárì àdìsí yìí ṣé àdúrà kan níbi ìṣe kò ní gbà ó tún wà sí pé sàárè ọmọ fẹ́ sàárè wà náà wír lahu fihi wà tàn ìmọ́lẹ̀ sínú sàárè rẹ̀ náà wír tàn ìmọ́lẹ̀ látara ànú tàn ìmọ́lẹ̀ sínú sàárè rẹ̀ ó tún wà pé sàárè ìmọ̀ ń tàn fún mọ́lẹ̀ sàárè mùmínì yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ tàn fún mọ́lẹ̀ eléyìí bẹ́ẹ̀ àkídà ahli sunnah èyí gbọ́dọ̀ ṣe ìkárì ilé àfihàn bídíà nínú àkídà ahli sunnah ilé wà nísìnyí hadithi nípa kíni bíbojú àfàmúwa àmọ́ àdìyẹ wa kọ̀ǹtẹ̀ kíni àkídà sẹ́ǹgbọ́ àkídà wọnú gbogbo tó sọ yẹnyẹn àkídà ahli sunnah ni àní ìmánì pé ya sàárè ń bẹ ìkẹ́ sàárè ń bẹ àní ìmánì pé wọ́n fẹ́ sàárè mùmínì wọ́n dẹ̀ fọ́ sàárè kèfèrí nínú àkídà rẹ̀ because ní bẹ́ẹ̀ nù kíni àwọn nǹkan tó jẹ́ gaibiyat gbogbo tó bá jẹ́ pé gaib bá ní tánìbí wá fún àrùn ń parẹ́ ó ti di àkídà ó ti di táàfì bíúdì àkídà wa èyí gbọ́dọ̀ ṣe ìkárí ẹ̀ á jẹ́ àti gbọ́dọ̀ ṣe táwìlì rẹ̀ àbí ká fún ìtumọ̀ mi tí èsì ìtumọ̀ tánìbí mi ẹni tó bá lè ṣe ìkànnì àwọn kan wọ̀nyí tó ó ti kú ònù dáírà sunnah ẹgẹ́ tí ó ti kú ònù ahli sunnah á sọ pé kèfèrí ni o àmọ́ ìmí ìgbà mẹ́tò yìí pé kí tí yóò bá sọ̀rọ̀ olùsẹ́ kí ni ó lè gbé kónù Islam tí yóò bá sọ̀rọ̀ gbọ́dọ̀ tí báyìí kí ni màá lè ṣáàdì wa nù àdìsí yìí ó ní wípé ntí tó jẹ́ ọ̀ràn ẹ̀ lórí àwọn tán wà pẹ̀lú òkú yẹn ńgbà tó ṣaláìsí tán gbára kí wọ́n ṣe kí ni kí wọ́n bòlójú kó dẹ̀ ṣàdúrà fún ó ti báyìí kí wọ́n bòlójú kó ṣàdúrà fẹ́ẹ́ rí pé gbẹ̀rẹ̀ àníbi ìṣàlẹ̀ rẹ̀ àníbi bòlójú kó dẹ̀ ṣàdúrà fún sallallahu alayhi wa sallam so túmọ̀ sí pé àmọ́ ń ṣàdúrà fún ta ni fókù wa àwọn tó ń sọ pé torí ẹ̀ mọ́ ṣàdúrà mọ́ nẹ́sì àdìtì ni àníbi ṣàdúrà fún ta ni àbí sálímà sọ́tọ̀ sí àwọn náà ṣàdúrà fún ta ni àwọn òkú wa mùsùlùmí ọlọ́run kó bá kí ó gbọ́ àwọn òkú mùsùlùmí lápapọ̀ wọn ẹgẹ́ ìdúrà bì so sọ pé ká mọ́ ṣàdúrà fókù sọ pé kéèyàn mọ́ ṣàdúrà fún bàbá rẹ̀ tó bá kú tó bá sáà ti kú sórí Islam àmọ́ kí náà ń sọ ni pé ọ̀nà tẹ́yìn gbà tẹ́ fi ń ṣàdúrà yẹn kẹ̀yìfìyà bẹ́ẹ̀ sì ń ṣàdúrà náà sọ pé Islam mọ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ bídà ni àmọ́ gbogbo khamsu salawati mi ìrun àsùbá zuhura asiri magrib isha gbogbo àti bá ti kírun báyìí tí bá ti wà ní sùjúdù báyìí àníbi ní ẹ mọ ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ń wàá sára fún bàbá àti bàbá dójúmọ́ bá àtiwọ́ tó sọ pé òní sí àgbà tó bá tó pé ìjọ kẹta kó tó jókòó àdúrà àbí àgbà tó bá tó pé ìjọ kẹjọ kó tó jókòó àdúrà àgbà tó bá tó pé 40 days ogójì ọjọ́ nìyẹn àgbà tó bá tó pé ọdún kan àwọn àyíyẹ yòó padà inú èmi àti ẹ tí mò ń ṣe ojoojúmọ́ èmi tí mò ń ṣe ojoojúmọ́ àtiwọ́ tó ti pé òní sí